ilé ayé ò ní yé. Ìfẹ́ Ọlọ́run ni o láti pé kó jẹ ìyà will yẹn. of God for such person to suffer at that time. Next time àwa correct rẹ. Such person will be able to correct. Kí ni ìfẹ́ Ọlọ́run nínú ayé rẹ? What are the wills of the Lord in your life? Ìfẹ́ Ọlọ́run. Will of God. Bí èèyàn bá tẹ̀lé ìfẹ́ Ọlọ́run. If you don't follow the will of God, a ṣe ẹsẹ̀ gbé o. you will take a wrong step. Má sọ wípé a gbàdúrà fún yàn, Olúwa gbàdúrà fún túwé fún ṣàánú ẹ̀ tí Ọlọ́run bá yẹ ibi tó fẹ́ ṣe dé nìyẹn. If the Lord said that this this is where going you are going to stop. get any continuity. If the will of God is going to have continuity, the Lord will direct you on how to go about it. Ìfẹ́ Ọlọ́run ó yàtọ̀ sí ìfẹ́ ènìyàn. The will of God is different from that of human. Philippians 2:13 kí ló ti wí? Nítorí pé Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ nínú rere rẹ̀. Ó tàn. Philippians 2:13. Tún kà. Nítorí pé Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ nínú rere rẹ̀. John 7:17. Bí ènìyàn bá ti ń ṣe ìfẹ́ Ọlọ́run. If you are doing the will of God, má ṣe jẹ́jẹ́ o. You have to be humble about it. Bẹ́ẹ̀ bá ti wà nínú ìfẹ́ ti Ọlọ́run tó ń ṣe ní gbogbo ìgbà. If you are in the will of the Lord and you are doing it at all time, má ṣe jẹ́jẹ́ o. You have to be calm about it. Obìnrin tó bá ṣe ìfẹ́ ọkọ ẹ̀ kí ló máa ṣẹlẹ̀? A woman that does not do the will of the husband, what will happen? Ẹ sọ̀rọ̀ kò ní jẹ gbà. Èkìtì lẹ́yìn ti yín ti mọ̀ pé Èkìtì nínú ká ẹ jáde orí Èkìtì wọn ò gbọ́ Yorùbá rárá wọn agídí sọ Yorùbá nínú ká ẹ jáde pátápátá. Obìnrin tó bá ti gbọ́ tọkọ ẹ̀ tó ṣe fẹ́ ọkọ ẹ̀. A woman that does not do the will of the husband. Ẹgbẹ́ lu òkè rí dáadáa. Tí obìnrin ò bá ti ṣe fẹ́ ọkọ ẹ̀. If a woman does not do the will of the husband. Tó bá ti pẹ̀ràn dé lóko. Ìyàwó tó ṣe fẹ́ ẹ̀ á gbé fún. Àbáyà lọ wẹ̀. Àwọn agbada sanyán. Akẹ́sẹ̀ kò báyìí. A lọ sí ṣọ́ọ̀bù kòkó. A ní agbéṣu tó dáa. A lọ sí ṣọ́ọ̀bù agbéṣu tó dáa gbé fún wa ní kó fi gún yán. Òun àti ẹ̀ àwa jẹ. Sórí ìyàwó tó ṣe fẹ́ ọkọ yẹn. The woman that does not do the will of the husband. Máa lọ kiri. Àforí gbálẹ̀. Tí wọ́n lọ bá kẹ́ni àbá. Okay, sorry. Má jẹ́ kí n sọ tìkìtì. Dádì wa ṣe àwọn obìnrin sọ dádì wa ni. Okay, baálé mi àbí mi jẹ́ mọ̀ọ́n tó máa pè é ní àọ̀. Wípé oúnjẹ tá a máa jẹ. A ní kókò wà ń bẹ̀ yẹn. Ẹ lọ sí kókò. Ẹ gúnyán kókò. Kí ló máa fi ṣe? A ní òun gbẹ fọkàn wá látoko ẹ lọ jẹ má fi tèmi sí mo ti jẹun a lọ rẹ jẹ òkú èkó àfi ṣe bẹ́ẹ̀ nígbà tó bá ti ń ṣe bẹ́ẹ̀ tó ṣe fẹ́ nǹkan tó kọ ẹ fẹ́. If you are not doing the will of your husband. a máa jìnnà sí ẹ. Such man will go very far away from you. Will not be close to you. a máa jìnnà sí. The man will not be close to you. Bí ẹni tó bá ti ń ṣe fẹ́ ọkọ bó ṣe máa gbalẹ̀ nìyẹn. Obìnrin tó bá ti ṣe fẹ́ ọkọ ẹ̀. A woman that does not do the will of the husband. Ọkọ máa ń bọ́mọ lọ́wọ́ ni o. They are going to lose their husband. Ìwọ àtọkọ ẹ̀ ní close. You and your husband will not be close. Ẹ ní rẹ́. You will not be compatible. You will not come so close. Wọ́n wá máa darẹ̀ láàmú. You continue to trouble yourself. Ọkàn á máa dẹ̀ láàmú. You will be troubled. Your mind will not be settled. Hallelujah. Hallelujah. Ṣe ìfẹ́ Ọlọ́run. Do the will of God. Ní gbogbo ìrìn àjò ayé rẹ. In all your journey in this life. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ kọ́kọ́ béèrè pé ṣé ìfẹ́ Ọlọ́run ni ṣá. If anything happen to you, just ask first, is this the will of God? Hallelujah. Hallelujah. Bàbá kan ni ó fẹ́ ìyàwó. A man ìyàwó ẹ̀ married yẹn to ó a ti wife bímọ and méjì. the wife had two àwọn méjì yẹn bàbá yẹn bá tọ́ àwọn méjì yẹn pẹ̀lú àwọn ọmọ yẹn ó bá tọ́ ó the man trained them. Nígbà tó tọ́ àwọn ọmọ yẹn àwọn ọ̀rẹ́ bàbá yẹn ń bú. And the friend to that man, they are abusing him. Hallelujah. Hallelujah. Wọ́n máa ń kọrin fún ani. They used to render a song for him. Abọ́lọ́mọ tán mọ Adépọ̀jù
abọ́lọ́mọ tọ́mọ o. So tó máa ti kọrin yẹn fún bàbá yẹn ó ṣà ń ṣe tiẹ̀ ó ń ṣe tiẹ̀ ó ń ṣe tiẹ̀ ó ń ṣe tiẹ̀. This man continue to do what he's doing. Nígbà tí ìfẹ́ Ọlọ́run dá. The will of God is so good. Àwọn ọmọ tiẹ̀. And his own children, the man's child, they are looking for job. Àwọn ọmọ arábìnrin yẹn náà wọ́n ń wáṣẹ́. And the children to this woman, the two children, they are looking for job. Àwọn ọmọ méjèèjì tóbìnrin yẹn. Those two children that belong to the wife, they got the job first. Nígbà tó ń ríṣẹ́. When they got the job, àwọn ọmọ méjì. These two children. ló ṣe wá iṣẹ́ fún àwọn bàbá yẹn. They are the one that now got a job for the children belonging to that man. Ṣé tí bàbá yẹn ò bá rán wọn lọ sí school? If this man does not send them to school, ṣé wọ́n lè ṣe ìfẹ́ Ọlọ́run fún àwọn ọmọ tiẹ̀? Will they be able to do the will of the Lord for those children? Oore tó bá ti ń ṣe nílé ayé yìí. Whatsoever. Máa ro ìfẹ́ Ọlọ́run pẹ̀lú ẹ o. You think about the will of God whatsoever that you are doing. Nǹkan ìkan tó bá yẹ ti ń ṣe ní dáadáa nílé ayé yìí. And whatsoever that you are doing in this life that is so good. Ó wà láyé. You are in this life. Ìfẹ́ Ọlọ́run ni. Is the will of God. Ẹni tó sí mọ́. Whosoever that is not alive again is the will of God. Nígbà tó wà nílé ayé náà. When you are existing in this life. Ó ṣe fi ọjọ́ ayé ẹ máa ro dáadáa. Why don't you use all your life to think about good? Má ro burúkú sí ènìyàn. Don't have bad thought towards anyone.